tí mo bá ní ìran ọmọ Yorùbá yàtọ̀ gédégbé nínú ayé wàá máa bá mi sọ wípé kí ló wí èló ná fún ẹ èló ná pé ẹ èló ná fi sákàǹtì ẹ ọ̀rọ̀ kan sì fowó sákàǹtì kọ́ torí pé mo mọ ìran tí mo ti wá ni mo mọ ìran tí mo ti ṣẹ̀ wá ìran kóòtù ajíire tí à ń pè ní ìran ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni Ọlọ́run dá wa pé ó pé pérépéré láàrin gbogbo ẹ̀yà ó ṣàwálẹ́ṣẹ̀ ọ̀tọ̀ bí Ọlọ́run ṣe dá wa pé pérépéré tó ó tún lé ó tún ṣẹ́kù wàá rí wípé àìmọye àwọn ẹ̀yà mìíràn nínú ayé wọ́n máa ń fẹ́ wa láya wọ́n á máa fẹ́ wa lọ́kọ wọ́n fẹ́ bìlọ́ǹgì sí àwa náà kan lè kà wọ́n kún ìran ọmọ Yorùbá ibẹ̀ ni èyí tó jẹ́ ọmọ kóòtù ajíire òríjínà ọmọ Yorùbá wọ́n á máa gbọ́ tó bá tún láyé wá àwọn òní yàlẹ́yà Yorùbá ẹ̀yà burúkú ni ẹ̀yà tó burú jù nínú ayé ni igbá kan àwo kan ibi ó bá rí o ti wá ẹ̀yà tẹ́mi ti yàn wá nínú ayé lélẹ́yìí ìtẹ̀síwájú àti ògo ẹ̀ òun lèmi ó mọ̀ gbé sórí òun lèmi ó sì mọ̀ wá títí ayérayé tó bá rí bẹ́ẹ̀ kọ́rọ̀ mi kó lè yẹ ó sì tẹ̀lé mi kó wá wo fídíò yìí mo yọ̀ fún yín mo yọ̀ fúnra mi mo yọ̀ fúnra mi mo yọ̀ fún yín. University of the West Indies is offering Yoruba language, so you can go to UWI and study the Yoruba language. For those of you who don't know, Yoruba is one of the tribes in Nigeria, and their language is called Yoruba. And it baffled me because I know that Yoruba tribes, and we are not the only tribes who were brought into the Western world, to be precise, the Caribbean, during slavery. Igbo people, Igbo tribe also were one of the tribes. They were brought into slavery. Igbos were also enslaved. So Yui, why are you offering Yoruba language alone? Why don't you balance the equation? Ọmọ Yíbò ti gbé parí. Ó ti gbé parí, ó tún ti dàbínú. Ó tún ti di pé ẹyọ. Ó ṣe wá jẹ́ èdè Yorùbá nìkan nínú gbogbo Nàìjíríà. What can fa? As he dependent, he decitas, as he decitas, ọmọ independent, independent, more independent, independent, independent. The University of the West Indies, UWI, offers Yoruba language courses as part of its commitment to becoming a multilingual institution and promoting African heritage studies. Taught primarily through the Center for Language Learning, CLL, at the St. Augustine campus. These courses include beginners, Yoruba focusing on language, culture, and communication. Key details regarding UWI and the Yoruba language. Course offering. The CLL offers specialized foreign language training that includes Yoruba alongside languages like Chinese, Japanese, and Hindi. Academic integration. Yoruba is offered as part of undergraduate programs, including BA in Africa and Nation Studies, which allows students to explore Africa history, literature, and linguistics. So just wípé èdè Yoruba ó bọ̀ wá become one of the international languages like English, French, Spanish, and more. International languages mélòó ló mọ̀? Mo mọ̀ Spanish, English, French. Ó yá dárúkọ tiẹ̀ níbi comment section. Ó rí bóyá ń lọ ní University of West Indies. Àwọn ni wọ́n wò pé wọ́n fẹ́ adopt more languages into their curriculum. Wọ́n wá wò wípé wọ́n á mú languages káàkiri all over the world. Ní Africa, èdè wo ni kí wọ́n mú? Wọ́n máa mú Yorùbá o. Ó máa lọ ṣe rí fídíò tọmọ Yíbò mú tó gbé parí o. Tó múra kankan kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí la ṣe? As independent, indecitas, as indecitas, ọmọ independent, as independent, indecitas, as indecitas, ọmọ independent, independent mo, independent, independent. Tí rí nǹkan kan, wẹ́ẹ́ rí nǹkan kan bá mi wẹsẹ́ ló sọ, ọmọ ìyẹn olùpẹ́jú. Tí rí nǹkan, tí rí nǹkan, wẹ́ẹ́ rí nǹkan. Ẹ̀yin ọmọ Yorùbá, mo yọ̀ fún yín, mo yọ̀ fúnra mi, gbogbo ọmọ ìran kóòtù ajíire tá ń jẹ́ ọmọ Yorùbá, Akuorire ayọ̀ abara tíntín. Tí Nàìjíríà sì country bá sọ wípé àwọn ò ní gbà
bí Ọlọ́run ti kọ́ bí onílẹ̀ ti kọ́ wípé àwa ẹ̀yà ọmọ kóòtù ajíire tá à ń pè ní Yorùbá a ní iṣẹ́ tó ní agbára tó wà significant láti ṣe ní inú Áfíríkà ẹ̀yà dúdú. Bẹ́ẹ̀ ni àwa ìran ọmọ kóòtù àwa ní ògo ẹwà adúláwọ̀ gbogbo Áfíríkà tá a máa gbé ògo Áfíríkà ga. Ẹ̀yin ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òye àìmọye àwọn leaders all over the world ni wọ́n mọ̀ wọ́n dẹ̀ envy ẹ̀yà Yorùbá torí ọmọ aládé ni wá, wọ́n bí wa tadé àtọ̀run ni gbogbo wa ti gbádé wa wá. Ọpọlọ yàtọ̀, ọgbọ́n yàtọ̀, ìmọ̀ yàtọ̀, òye yàtọ̀, gbogbo nǹkan l'Ọlọ́run fi kẹ́ wa in excess tó pọ̀ tó tún ṣẹ́kù. Gbogbo ẹ̀yà àwọn nǹkan tá a ní tá a mọ̀ tó jẹ́ Ọlọ́run kàn fi dá wa lọ́lá tá à ń ṣe yùngbà ń tiwa kan live normal life wa. Àwọn ẹ̀yà mìíràn ń pòǹgbẹ wàá máa wò pé kí ló dé tí àwọn ẹ̀yà mìíràn ṣe máa ń kanrí mọ́ Yorùbá. Gbogbo nǹkan tí ò jọ ìwọ àtèmi lójú tá a fi ń jẹ́ Yorùbá tó fi ń pè wá ní ọmọ kóòtù gbogbo ẹ̀ ni ẹ̀yà mìíràn fẹ́ ní. Tí bá wá sọ fún yín pé kó má bá wọn sọ mọ́ wípé Ọlọ́run fẹ́ ra wa jura wa lọ. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣa àwa ìran ọmọ kóòtù ó ṣà wá ní ẹ̀ṣà ọ̀tọ̀ tó dá dúró gédégbé. Tó bá wá rí bẹ́ẹ̀ láìpẹ́ láì jìnnà wàá rí wípé lẹ́yìn French language, lẹ́yìn Spanish language, lẹ́yìn English language àti àwọn international languages mélòó ló mọ̀. Very very soon mo ní láìpẹ́ èdè Yorùbá máa become an international language tó jẹ́ wípé ṣé o mọ̀ pé níwèé ènìdí owó tó bá lọ o ní láti gbọ́ English àbí kò gbọ́ French àbí Spanish or any other one. Wọn ti pọ̀ lọ títí. So tó bá dé kò sí country yẹn tó o bá gbọ́ French wọ́n á gbọ́ English, tó o bá gbọ́ English wọ́n á gbọ́ Spanish, wà á réyàn tá a gbọ́ ṣá. Tó já sí wípé Yorùbá náà á di wípé tó o bá gbọ́ English, tó o gbọ́ French, tó o gbọ́ Spanish, wàláhì wà á gbọ́ Yorùbá. Eba ọ̀run ló ń polongo wa kì í ṣàwa fúnra lára wa, ṣàwa ara wa ni. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Wọ́n ní ó ti tó gé ọmọ Léfì inú Nàìjíríà tí àwa Nàìjíríà tá bá fẹ́ gbádùn ara wa. Wọ́n ní ká ṣe kí ni ká fọwọ́ gun síbi ibẹ̀. No more vote fún any Fulani leader. Any Fulani leader kankan nínú Nàìjíríà ní leadership post kankan. Wọ́n ní ká má vote Fulani mọ́ tá bá fẹ́ ní peace of mind nínú Nàìjíríà. Jẹ́ àwa gbọ́ lẹ́nu ara wọn. Next time, houses, do not vote for Fulani anymore. Stop praying behind Fulani scholars. Stop respect Fulani traditional ruler. They are all Boko Haram leader. To be frankly with you, let me tell you something, Nigerian. Badar Abubakar, Minister Defense, he is a terrorist. He is a terrorist. Nuhu Ribadu is a terrorist. Balla Matawalle, former governor of Zamfara, is a terrorist. El Rufai, Atiku Abubakar, Rabi Musa Kwankwaso, Sunusi Lami Sunusi, Sila Lamido, Gumi, Pantami, Abdallah Gadankaya, Yahaya Jingir, Mansur Sokoto, all of them supporting this terrorist activity, which Fulani doing now. To be frankly with you, those people carrying gun around Nigeria, they are not a real terrorist. A real terrorist is Shaitan of Sokoto. If we want peace in this country, we have to catch them. As they catch Balla Badejo, Mieta Allah leader. He's in prison now. But he's a little leader. If we want peace in this country, so we have to catch Shaitan of Sokoto or Sultan of Sokoto. He is a big leader of terrorists in this country. If we want peace in this country, we have to catch Tahir Bauchi, Azazagi, Karibala, Yahya Jingir, Gumi. If we want peace, if we want peace in Nigeria, we have to catch these people. Seriously, all of them are terrorists. They are the leader of Boko Haram. Yes, they are the leader of Boko Haram. Who is Boko Haram? Buba Maro Metesini, who's unalive millions of Hausa people. There was a little girl. Many of them, you don't know about him. Buba Maro Metesini, he is a Fulani man. Sheikh Shagari
brought him to Nigeria. He is in Cameroon. More than 2 million houses. And alive them to use a religion. Hausa people, we have to wake up. Do not let anyone to use a religion to deceive you. They don't care about religion, Fulani. They don't have religion. They don't have religion. As they thank God wípé àwọn ará wọn ní northern part of Nigeria náà ni wọ́n sọ fún gbogbo àwa the rest of Nigerians. Wá gbọ́ kó lè mọ̀ wípé no be ṣeré. Bashir Ahmad ó mọ nǹkan tó kọ ó ní Nigeria should learn how to align and live in peace like the Fulani and the Yoruba. Ẹ̀yin ọmọ Yoruba over. Do you think Nigeria will break up? Question mark. No. So, people who do not want the Fulani community in their state or do not want to embrace Islam are holding themselves back as slaves. They cannot grow, but we continue to decrease in numbers. Decrease on the line. But they will continue to decrease in numbers because the Fulani will continue to lead in this country forever. Sherry Patiwo, one chance. Kí lẹ gbọ́ tó wí? Bashir Ahmad, only Nigeria should learn how to align and live in peace like the Fulani and the Yoruba. Ẹ̀yin ọmọ Yoruba, so ẹ ti gbàbọ̀dé Fulani abalajọ. Àti rí Fulani Yoruba wọ́n ti pọ̀ gan. Fulani Yoruba ti pọ̀ ní Ògbómọ̀ṣọ́, wọ́n ti pọ̀ ní Kwara, wọ́n ti ń pọ̀ lọ́ṣun. Wàhálà ìṣègájù. Ṣé ń gbọ́? Àwọn ọmọ Nádẹ́nà, àwọn ọmọ Fulani náà kọ mẹ́sẹ̀jì yìí ó wípé ẹgbẹ́ yín ọ̀dá tribe nínú Nàìjíríà. Ẹ lọ kọ́ ẹ̀kọ́ látara Yorùbá tí wọ́n gbà fún Fulani. Tí wọ́n bá Fulani jọ ká lè ní peace bí tiwọn. Àìfàyè gba Fulani lọ́dọ̀ yín wọ́n apply fún every other tribe ni ó tó ń bá wọn Fulani ṣagídí. Wípé àìfàyè gba Fulani lọ́dọ̀ wọn ẹ máa remain slave ni community yín ò ní grow kò ní wà developed. Èyí tó wá sọ tó wá yẹ èmi lẹ́nu jù ń bẹ̀. Ó ní wọ́n máa decrease in number tó já sí wípé wọ́n á máa pa wọ́n. Yorùbá bí ọ̀rọ̀ yẹn yé yín láàrin yẹn. Ó ní any tribe, any area nínú Nàìjíríà tí ò bá ti gbà fún Fulani láti jẹ́ leader wọn torí pé Fulani ló máa rule Nàìjíríà forever and ever. Bóyá kọ síbẹ̀. Ó ní any tribe tí ò bá ti gbà. Ó ní area wọn ò ní wà developed. Community wọn máa gbàgbé ẹ̀, wọ́n neglect ẹ̀ láyé. Èyí tó wá fi parí ẹ̀, ó ní wọ́n máa decrease wọn in number tó já sí wípé wọ́n á máa pa wọ́n, wọ́n á máa reduce population wọn. Dẹ̀ ṣó pé kò ṣe nǹkan tó ń ṣe fún wa nílẹ̀ Yorùbá nìyẹn. Bí mo yẹn bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀, àìmọye original ọmọkọ Yorùbá tó jẹ́ pé ilé Fulani ó máa ń sunbẹ̀. Wọ́n fẹ́ Fulani láya, wọ́n fẹ́ lọ́kọ. Èmi ò ní problem pẹ̀lú ẹ̀. Torí ìlú onílùú làwa náà ń gbé, ṣùgbọ́n ìlú onílùú tá àwa náà ń gbé, afọwọ́ síbi tọ́wọ́ ń gbé, bá a bá tiẹ̀ fẹ́ àwọn ọmọ onílùú lọ́kọ, àbá fẹ́ wọn láya, sí, a sì ń fọwọ́ ẹsẹ̀ wá síbi tán ní ká fẹsẹ̀ sí, a padà wá ṣe bẹ́ẹ̀ lé wọn lórí ká fọwọ́ lálẹ̀ wípé a ní láti fọ́ọ̀sì religion àbí nǹkan kan lé wọn lọ́rùn. Àwọn onílùú ò fọ́ọ̀sì religion wa lé wọn lé wa lọ́rùn bí, àwa náà sì fọ́ọ̀sì religion wa lé wọn lọ́rùn. Èyí tí Fulani ò fẹ́ nìyẹn. So ìran Yorùbá ti gbà fún Fulani. Ó nìkan tí mò ń rí bí yo àbí kí lórí tí mò ń tọ́ sọ bí. Ó ti lẹ́tìkẹ́ nǹkan ti ṣe ọmọ Yorùbá èwo lèwo. Àwọn ọmọ Fulani gan sọ wípé ká má dìbò fún Fulani mọ́, wípé gbogbo àwọn Fulani leaders tó jẹ́ political leaders in Nigeria, they are all terrorist leaders. Ọ̀rọ̀ dé hùn. Ibẹ̀ ni kọ́kọ́ là lọ. Bàbá Olubadan, ẹ ṣe yìí tán. Bàbá Olubadan, lẹ́yìn ẹ ṣe yìí tán. Ẹ tẹ̀lé mi wá wo fídíò. What we have here today is just a community policing system that is being established by the Olubadan to complement all the efforts of government, because Yoruba say àlejò lè mọ̀ sáré àfọ́jú tí ọba rẹ̀ rí wí fún. There is no way a stranger will know the grave rage of a blind man if there is no insider, and it's only people who are in
that will be able to tackle such problems. Thank you very much. And the advice that our people give our people who are on the street is to cooperate. All Magajis, Bales have been advised to cooperate with the security outfits. And if there's any bad eggs among them, they should be flushed out. Thank you. Ládọjà ṣe bẹ́ẹ̀ o, Olúbàdàn ṣe bẹ́ẹ̀ o, wọ́n ṣe bẹ́ẹ̀ o, wọ́n máa ṣe bẹ́ẹ̀. Mo kíyín nìbàdàn Olúyọ̀lé o, gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn nílé lóko lẹ́yìn odi, mo kíyín o. Mo kí yín sídìí ìyá, bẹ́ẹ̀ ni mo kí gbogbo yín sídìí bàbá, ẹ kúṣẹ́. Bá mi Olúbàdàn Ládọjà, bá mi mú fídíò ìdọ́dọ̀ wọn. Ìkan lára àwọn ọmọ ọkọ̀ ojúlówó ọmọ kóòtù ajíire ọmọ Yorùbá, orúkọ tèmi ò yípadà, Yèyé Dára ni mò ń jẹ́, bá mi kábíyèsí o. Pẹ́ lórí àpèrè bàbá yín, ẹṣin ọba jẹko pẹ́. Irú nǹkan tẹ́ ń ṣe yìí là ń dúró dè látọ̀dọ̀ àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́ gbogbo ọmọ ìran mi, ṣé àwọn kábíyèsí wa wọ́n á gbé irú ìgbésẹ̀ tí bàbá Olúbàdàn ti ń gbé látìgbà tó ti gorí àpèrè? Tí wà tèmi jọ ń fojú rí tá à ń fetí gbọ́. Àwa la fẹ́ wá gé wọn jẹ. Kí ló fẹ́ ga gígé jẹ? Ká má rí irú ẹ̀ kó má ṣẹlẹ̀ ni. Ṣùgbọ́n ìgbà tó wá jẹ́ wípé pátí nìkan láti máa rí yín tẹ́ máa gbé ṣéènì sọ́rùn oníbà ẹkùn. Láwọn àwọ̀ pé ṣé ilẹ̀ Yorùbá náà ló ti wá dì báyìí? Ìjà supremacy lẹ wá ń jà káàkiri, kí ló fa gbogbo eléyìí? Kò ṣe nǹkan tá ẹ̀sẹ̀tì lọ́tọ̀ọ̀dọ̀ yín bàbá wa leléyìí. Pẹ̀lú eléyìí tí bàbá Olúbàdàn ṣe, bàbá Ládọjà tẹ́ ṣe yìí. Ẹ tún ti fi nǹkan re lọ́lẹ̀ báyìí. Ẹ ti pe gbogbo ọba ilẹ̀ Yorùbá, ẹ ti pè wọ́n lẹ́jọ́, ẹ ti fà wọ́n sírìn. Ẹ̀yin ọba tẹ́ ẹ ti jẹ́ kí bàbá Ládọjà kó tó jẹ. Ẹ ráyè yín bí. Ṣé ẹ ráyè yín bí? Gbogbo ẹ̀yin ọba Oǹdó, gbogbo ẹ̀yin ọba Èkìtì, gbogbo ẹ̀yin ọba Kwara, gbogbo ẹ̀yin ọba Ògùn, Lagos, bọ́lọ́túkù. Ṣáà dárúkọ gbogbo wọn. Kí ni àǹfààní yín lórí àpèrè yín? Gbogbo ibi tẹ́ ẹ bá sí, èrè wo làwọn tẹ́ ẹ bá lé lórí náà jẹ lára yín, tí ò ṣe wípé bẹ́ẹ̀ ṣe máa make owó tó jẹ́ pé ṣẹlẹ̀ wá mú tẹ́ǹtì ti Fúlàní. Iṣẹ́ ni ẹ̀yin ọba tó yẹ kẹ́ ẹ dá agbọmọlà, ẹ wá fẹ́ sọra yín dagbọmọpa, ẹ wá torí ẹ fẹ́ jẹ màálùú. Ṣèbí ní ìgbà tí Yorùbá ń jẹ́ Yorùbá náà sọ wípé kàkà kí àwọn ò lè pe màálùú ní bọ̀dà torí pé wọ́n fẹ́ jẹran. Láyé ìgbà yẹn nìyẹn, àwọn ọba ilẹ̀ Yorùbá majority wọ́n ti ń pe màálùú ní kábíyèsí sìn yìí. Kábíyèsí ni wọ́n pè, kò ṣe brother sí, torí kí wọ́n lè jẹ ìgbé ìdí màálùú. Ojú gbà wá tì. Ṣùgbọ́n eléyìí tí bàbá Olúbàdàn ṣe yìí, àwa ń fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé ti sọra yín di content creator online. Ẹ lọ wá ṣẹ́ṣe, ẹ lọ copy bàbá Olúbàdàn. Àtìgbà tí bàbá Olúbàdàn ti jẹ ni wọ́n ti ń sọ wípé bandit ò lè wọ ìlú, kẹ́ máa sọ wípé ẹ mọ̀ bó ṣe wọbẹ̀. Area ibi tí bandit bá ti ṣọṣẹ́, tó bá gba yín mú, á ṣe investigation, tó bá gba yín mú pẹ̀yìn kábíyèsí àbí baálẹ̀ bẹ̀, àbí ìké inú yín, ẹ gbowó lọ́wọ́ wọn, ẹ faṣọ pépé roko ọba. Ká lè mọ̀ wípé bàbá ò fẹnu lásán ṣe, ẹnu ò ṣe, ariwo ká ní music o. Ija Bere ló máa ń pariwo ẹ̀yin ọba content creator online. Ẹ sún, ẹ má kó ṣe, ẹ bá wa sún, ẹ gbé content ilẹ̀, ẹ lọ lẹ̀ látara bàbá Olúbàdàn. Now bàbá Olúbàdàn ló ti gbé kinní ilẹ̀ báyìí nsìn. Kí náà pé wọ́n ní security, kí náà pé náà ká má lọ kọ ìkọkúkọ síbẹ̀. Wọ́n launch community police system, ìyẹn security community police náà pé o, tó jẹ́ sí wípé tó bá gbọ́ ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ń bẹ̀ yẹn, wọ́n jẹ́ kó yé wa pé àwọn ọmọ Ìbàdàn ni wọ́n, ìjìnlẹ̀ Ìbàdàn tí wọ́n mọ all the nooks and crannies Ìbàdàn pátápátá. Bí ẹ̀yin ọ̀bàyéjẹ́ àti bandit ṣe fẹ́ wá rí àyè wọlé, tẹ́ wá ń gbé kúkúrú, tẹ́ ń gbé gúngùn, àjọ ṣojú bàbá Olúbàdàn. Àmọ́ Dára ò tún rà mọ́ náà rẹ̀, ẹ má bínú. Àmọ́ ni nǹkan tí bàbá Olúbàdàn ṣe yìí, ẹ̀yin ọmọ Ìbàdàn, àánú yín ni wọ́n ṣe o. Bí wọ́n ṣe ń jí everybody gbé, òun ni wọ́n ṣe léyìí o. Tí pé tí ìjọba bá ṣe tó ń protect yín, àwọn ọba náà wọ́n ì lè ṣe nǹkan.
ṣé wá rí gbogbo yín tí wọ́n kọ́ yúnífọ́ọ̀mù sí lọ́rùn yín àtọkùnrin àtobìnrin yín tó ń pè yín ní community police ẹ jọ̀ọ́ ẹ má lọ fi hàn mẹ́mbà yín colleagues yín níbi iṣẹ́ tẹ́ ti ní problem tẹ́lẹ̀ àbí neighbor yín ẹ má lọ fi hàn wọ́n léèmọ̀ ẹ má wá sọ́ di wèrè mọ́ra yín ní inú Ìbàdàn bẹ́ẹ̀ o débi tí wọ́n máa cancel kínní yìí o torí nǹkan tó máa ń ba gbogbo nǹkan jẹ́ lẹ̀ Yorùbá àṣejù ní nǹkan tó torí ẹ̀ tí bàbá Olúbàdàn ṣe wàhálà tí wọ́n torí ẹ̀ dá sílẹ̀ ó ní ká ẹ fi ṣe o ẹ má gbàbọ̀dẹ̀ bíi tàmọ̀tẹ́kùn Ìbàdàn o Àmọ̀tẹ́kùn Ìbàdàn wọ́n ti kó Fúlàní wọnú kinní tá à ń wí o ẹjọ́ ṣé kò sí Fúlàní láàrin yín abèrè ni ẹjọ́ ẹjẹ́ àjọ panupọ̀ ṣé kò sí Fúlàní bẹ́ẹ̀ torí báwo lẹ ṣe máa sọ wípé ẹ fẹ́ Fúlàní wá pa yín ẹ tún kó ọmọ Fúlàní sínú security bẹ́ẹ̀ ẹ yo kó wá lọ ló yà sí ẹ̀yìn ju fámìlì tiẹ̀ lọ débi wípé Fúlàní Àmọ̀tẹ́kùn ló wá pa ọmọ Yorùbá nìbàdàn ṣé èdì ló ń dì wọ́n ni anyway àwa náà gbà tó ti a ti mọ èèyàn tó fi ṣe ambassador Àmọ̀tẹ́kùn a ti mọ̀ pé kò lè padà lórí kò lè padà nídìí ibi tó já sí náà ló máa padà já sí torí àwọn rèé Fúlàní rèé àwọn rèé ni lọ́rọ̀ kọ́ṣá ẹjẹ́ àjọ panupọ̀ bàbá Olúbàdàn ti ṣe pa tiwọn ò fún gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ̀yin ọmọ Ìbàdàn nílé lóko lẹ́yìn odi òkè Ìbàdàn lọ́wọ́ òru láńtìláńtì àjọgbé gbogbo wa o ìlú Ìbàdàn ìlú Òjó ìlú Àjàyí ìlú Ògúnmọ́lá owó kẹríkẹrí lójú ogun ó yẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá Olúbàdàn kí iṣẹ́ ìkó láṣeyọrí ire kí gbogbo ọba tó kù ẹ lọ kọ́pì Olúbàdàn ẹ bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ ṣe máa protect eré ọ̀dọ̀ yín ẹ má kàn lajú kalẹ̀ síbẹ̀ ẹ má kàn máa grant interview nínú palace ẹ má jẹ́ kó jẹ́ patí láti máa rí yín ẹ má ṣe content creator mọ́ ẹ fi content sílẹ̀ fún wa iṣẹ́ la ní kẹ́ ẹ lọ ṣe. ṣé mo wí ire ṣé mo jíṣẹ́ yín dáadáa tó bá wá rí bẹ́ẹ̀ má gbàgbé láti bá mi like fídíò yìí má gbàgbé láti bá mi thumb up like ẹ̀ bá mi drop comment ẹ̀ kí ló fi inú gbogbo àlàyé ta ṣe nínú fídíò yìí má gbàgbé láti share síta God bless you má sì gbàgbé láti darapọ̀ mọ́ mi lálẹ́ fún live show bye for now.